ṣẹ́rí bá a ṣe ń bá a lọ náà nù táǹpẹ́tò yìí bọ̀ tí mo sì jókòó ń gé yín bá a ṣe ń bá a bọ̀ ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ bá ní infection tójú ara yín ń pàkúta ń tẹ́ nílò rẹ̀ ìwọ tójú rẹ̀ ṣe bàìbàì ń tó nílò rẹ̀ ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ̀ kéré jọjọ orí rẹ̀ lọ ń tó nílò rẹ̀ ìwọ tábẹ̀rẹ̀ ò kì í yọ̀ tára rẹ̀ ò dẹ̀ kì í move ń tó nílò rẹ̀ bẹ́ẹ̀ ni mo dẹ̀ fẹ́ ní package kan fẹ́yìn ìyàwó lé mo sì ń ronú sí o bó bá possible máa jẹ́ ẹ mọ̀ torí tàbá ní ìyàwó dé ní ẹ̀yìn tẹ́ ẹ̀dọ̀kọ́ ní ẹ bẹ̀rẹ̀ sí máa béèrè ìyàwó dé nìkan ló dẹ̀ wà fún bí mo ṣe ń sọ̀rọ̀ lọ ò ní àwọn politician àwọn gan àwọn náà ń ṣe kí ni àwọn olórin wa gan kọ́ wó ṣàdàkẹ́ ń bẹ̀ ó tẹ̀lé olórin ọmọ kékeré kan olórin báyìí ó lè fẹ́ fi gbó báyé ìyẹn jẹ́ obìnrin ni ó wà nù ẹ̀ ọ́ méjì ni èrò bá pọ̀ òun ni ọ̀rọ̀ yìí lágbára o ṣé tó ara mọ́tò ó wá ga mọ́tò wọ́n lè village wọ́n ní business wo ló lè ṣe ó lóun lọ sí school business wo ló lè ṣe ó lóun máa taṣọ àwọn tó ń taṣọ ti pọ̀ níbí báyìí bọ́ wọ́n máa ta ondis àwọn tó ń ta ondis náà ti wà o but ondis yẹn tó ń ta yẹn náà ó tó ní business mi tó ń ṣe wọ́n máa ta ondis ó máa drop ondis sílẹ̀ fún un àwọn ò kí ń wo pátá 10,000 20,000 so sọ fún àwọn jíṣìn ni iye tó bá ń ta ni o wọ́n dẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rà so wọ́n bá ti méèkì owó iye tó ń kálukú bá ń tajà ló máa rà o ò dẹ̀ gbọ́dọ̀ bá wọn rà o lè rà ń ta o torí pé mọ́tò lágbájá tí wọ́n jù mí lè rà ń bẹ̀ àwọn bíi mẹ́rin ló ń ta mọ́tò láàrin wa ìtòwò ẹ̀ bá tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ àdèjìra ara sínú rà lọ́dọ̀ ẹ̀ mọ́tò tí mo rà fún ẹ mo ti bèrè lọ́wọ́ lágbájá kan rí tó ní pé iye báyìí ni mo gbà kí ló ṣe é àwọn iye tó mọ́tò yìí mo bá dọ́wọ́ òun ó wọ́n mo dẹ̀ wò pé mi ì lè rà bẹ́ẹ̀ mo dẹ̀ wẹ́dẹ̀ mi sọ̀rọ̀ ó dẹ̀ gbà mo gbọ́dọ̀ dọ̀ ẹ̀ nígbà tí gbé mọ́tò yẹn dé nìyí ẹni tó ní mọ́tò òun ò gbà òun ló kọ́kọ́ já kínní ààrẹ kò lè mọ̀ ẹni tó ń ta UK use ẹni mọ́tò ẹni tó ń ta fóònù láàrin wa tẹ́kẹ́ fún ẹni fóònù tó bá fẹ́ báyìí òun ló ń ta so pé láìkí góòtì kan ó wá lọ rà ń ta torí pé tí tó ń tà nílé ó wọ́n ṣé ti gbọ́ àwọn tó ń tà bẹ́ẹ̀ ló wọ́n ni àmọ́ àwọn kọjọ́ pé ọjà wọn wọ́n ní àárín wa àwọn èèyàn dẹ̀ ń bá wọn rà láàrin wa náà torí pé táwọn náà bá gbé tiwọn sílẹ̀ òun náà bá wọn rà so àwọn kan pé ó ní èèyàn tiẹ̀ bẹ̀ gbogbo àtàjú rẹ̀ nǹkan kan ní wa so birthday ẹgbẹ́jà ń bọ̀ lójú ọ̀nà so go to celebrate her ní àti gbọ́ àwa lọ àti ṣun gbé mọ́tò délé mi tí mo mọ́tò wà bẹ́ẹ̀ náà bọ̀ mo ti lè tẹ́tẹ̀ lọ mo ti lọ ọkọ̀ mi tó yí lórí mọ́tò rẹ̀ àti máa ń kọ́ mi ṣé báyìí so ọgbọ́n ẹ̀ ni mò ń lò lẹ́nu àwọn àwájú ọkọ̀ mi bá bẹ̀rẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ aṣẹ́wò wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀dọ́kọ̀ ìyàwó bá pè mí lẹ́mẹ̀wàá kí ló dé kí n wá òun nílò mi lè wá ohun tó ṣẹlẹ̀ ká lọ lọ́ọ̀jì síta màá sọ fún ìdíwọ̀n àlékún fẹ́ lọ́wọ́ àwọn pẹ́rẹ́ǹtì mi á ní òkè màá sọ fún yẹn ó ní sùn o èmi nìkan ni màá sùn àbí kí wọ́n sùn kí mi máa sùn ó ní òkè tàbá débẹ̀ látàárọ̀ a máa ṣeré a máa jọ jẹun èmi náà ti ra irinṣẹ́ èmi kọ́ ni mò ń lo irinṣẹ́ o kò yẹ kí n ní irinṣẹ́ lọ́wọ́ o torí gẹ́ ìmúṣe ni mo háìdẹ sí bí kan níbi mọ́tò mi jẹ̀mú kí ẹ̀ lọ́wọ́ ọmọ ẹ̀ náà nìkan náà mò ń lò fún mi ò lẹ́lò mi èmi náà mo ní ṣètẹ̀ báyìí jọ ń ṣe nìyẹn nígbà tó yá mo kàn rí tí voice note kan wọlé bá di voice note jáde àwọn ọmọ mi ló bá ní ṣé kò ti bẹ̀rẹ̀ orí burúkú báyìí
wọn tún gbé lọ sí hòtẹ́ẹ̀lì lesbian ló tún ṣe ọlọ́run àjẹ́ kò end well o báwo ló ṣe ṣẹlẹ̀ ọjọ́ kan níyàwó rẹ̀ pè mí hello babe lọ́la máa ríra báyìí mo dey promise ẹ pé very soon kó má wọlé ló bá kọ́ ti fún mi àṣé ó ti sọ fọ́kọ wá ní kóun lè fìdí òótọ́ múlẹ̀ ló fi pè mí fún evidence èmi ò mọ̀ ọkọ bá bẹ̀rẹ̀ sọ pé méjì ẹwà tí yẹn bára ń dàjọṣepọ̀ màá tó fi níṣẹ́ sí i ṣé pé bọ̀bọ̀ yàrá kẹta ló bá yín mẹ́ta lájọṣepọ̀ tó wá parọ́ pé wọ́n kidnap yín ẹ̀sìn yín máa tó yọ ọmọ gígé yìí ló sọ ìjọ́ kejì múra kí n lọ sínú yàrá yẹn kí n lọ bàjá nígbà tí mo débẹ̀ mi ò bá ń bẹ̀ wọ́n ti tilẹ̀kùn ní mo kò pí kíkọ́ máa fi nọ́mbà mi pè pé gbóhùn báyìí mo ní tó bá kọ̀ tiẹ̀ kó wọnú olè máa wá ẹ kò dẹ̀ máa pa ẹ̀ kí ló tó dà mí kí ni mo ṣe fún ẹ ó ní ẹ láti bí èmi ní ṣé tí òun sí nǹkan tán láti bí a month lòun ti ń bẹ̀ mí just for me to come and see her èmi wá rí òun èmi fún òsínú àdánwò nǹkan tí mo fòun sí tán ìdí kan church kan lòun wà ó tó ṣe deliverance o kí n má pè òun mọ́ o. wà ní ṣé torí ètò ìsọfọ́ kọ mi ó ní mo sọ fọ́kọ yín nìyẹn mo ní kí tó bá rẹ́dí àti rí mi mo ní àmọ́ màá ti pò sọ fọ́kọ mo sọ fún náà nìyẹn ṣé mi fẹ́ mọ́ ni tó bá rẹ́dí àti rí mi òtún ẹ̀ta máa lóòjì wá bá mi bẹ̀ ní 9 o'clock àárọ̀ ọ̀la I'll be there. mi wá mi ó sọ pé mi ò ti kọ́ tiẹ̀ bá àmúra ìgbé mọ́tò dání mo ti tọ́ sóòtẹ́ yìí mo wá rúùmù bòmí mo jókòó síbi kan mo dé gíláàsì sójú mo dé fìlà sí bó ṣe wọ ní òtẹ́ yìí ó ń pè mí mo pìkẹ́ airport bá dé tì mí ó dẹ̀ máa wọlé bọ̀ ó ní ṣé mi èmi fẹ́ ṣètò wọn ọ̀pọ̀ ni mo ṣe bó ti wà ní òtẹ́ yẹn wọlé máa bọ̀ náà mi ṣe máa ṣètò ẹ̀ ọ̀pọ̀ báyìí tí mo fẹ́ ṣètò ẹ̀ ọ̀pọ̀ no right ẹ̀ ló ń jà fún but kò yẹ kó o get back to me by telling him and I'm sorry fini kan but church ló yẹ kó wà tó ń ṣe deliverance o sì ń bẹ̀ mọ́ ni I can't just let go of that kó má tí ì tara bọ̀ lesbianism ni ìwọ tó wá fẹ́ tara bọ̀ kó gbọ́ mi dáadáa èmi ni mo ń sọ fún yín o tó lẹ́yìn ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ti wá sọ̀rọ̀ lesbianism fún mi bó ṣe bọ́ sínú ẹ̀ bọ́lá ń ṣe yọ wọ́n gbogbo ẹ̀ náà lásọ n bá ní kó máa lọ sókè pé ta ló tẹ̀lé wa sáwọn pásítọ̀ tẹ̀lé wa ni ó ní no ó ní kó máa lọ sókè ní room báyìí mo rí pé òfin alálẹ̀ ló ń lọ mo á gbé drinks mi mo dé fìlànà n bá tẹ̀lé lẹ́yìn mo ṣe dẹ́yìn mo kàn porúkọ ẹ̀ ó ní níbẹ̀ yẹn kọ́ room yẹn ni àbáwọlé síbẹ̀ ṣe àkókò tó pé room kí ní kọ̀ fún lórí fóònù ọba máa track ọ̀nà nọ́mbà ẹ̀kọ́ kan ní mo ní ibẹ̀ yẹn kọ́ room yẹn ni room mi ni mo á ti ṣe ó ní bó ṣe bọ́ pé room kí ní kọ̀ ní let's go inside bá ṣe wọlé mo tilẹ̀kùn lẹ́yìn mo gba fóònù ọwọ́ ẹ̀ mo pa èmi náà pa fóònù mi mo ní kó lọ wẹ̀ ló bá ní gbé ọkọ mi ó ń tẹ̀lé òun lẹ́yìn òun ló ní kó ń wá ó ní why did you do that ó ní èrò mi bá àwọn ni no problem don't worry kò ṣe fúlà orí mi kalẹ̀ ni mo tún mọ́tò sí ẹ̀ ó tẹnu bọ̀ lẹ́nu àti ṣeun mo fọ ọyún rẹ̀ ariwo ló ń pa stop shouting ṣé bó ṣe pọ̀ pé ń bọ̀ kó má lè mọ̀ pé ibi ló wà ó tẹnu bọ̀ lẹ́nu mo yẹ ká yá ká bẹ́ẹ̀ mo gbẹ́nu mi síbi jọ ẹ̀ ariwo ló pa ó pariwo ẹ̀mí ẹ̀ fẹ́ bọ̀ bó ṣàǹfọwọ́ di lẹ́nu àti ṣeun mo wá ní kó bẹ̀rẹ̀ orúkọ tí mo yẹ máa ṣe fún mi kó ṣe ibi ajá máa bọ́ sẹ́yìn pẹ̀lú kíní oko rọ́bà mo wá fi gún